ti sọ̀rọ̀ bá tọ́jọ́ mẹ́ta kò sẹ́ni tó fẹ́ máa bú àwọn ọba ilẹ̀ Yorùbá ṣùgbọ́n mi ò mọ bí tá a ti ṣẹ̀ mi ò mọ bá a ṣe débi tá a wà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ nígbà gbogbo àwọn tá a fi ń jọba ní òde ìsìn yìí gbogbo wọn púpọ̀ nínú wọn nínú 100 màá sọ pé 90 lọ́ba ò tọ́ sí. ìwáyà gbọ́ bẹ́ẹ̀ ṣe lọ lórí fọ́nrán àtúnmúwá sí etí gbọ̀nyìn olólùfẹ́ rí a ń gbọ́ torí gbé ṣe lọ yìí fọ́nrán àmúwá sórí ètò fún yìí olólùfẹ́ rí a ó jọ bí ìbéèrè tẹ́ lè dáhùn sí awòyáwó gbogbo tẹ́ ṣẹlẹ̀ tẹ́ lọ nípa ọ̀rọ̀ ọba wa lálẹ̀ Yorùbá torí a mọ̀ pé nígbà yìí hàn bàbá rí a ṣe bí gbogbo rẹ̀ ṣe lọ nìyí. Ìbéèrè mi sí gbogbo èèyàn ọmọ Nàìjíríà èèyàn ọmọ Yorùbá ni pé kí ó fa gbogbo rògbòdìyàn gbogbo bá ń gbọ́ nípa ọ̀rọ̀ ọba bí bá gbọ́ nípa bí ọ̀rọ̀ ọba Ifọ̀ oríṣiríṣi àwọn ọba náà tírú nǹkan bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ sí ǹjẹ́ kí ló fà á ṣé ọ̀nà tí wọ́n gbé ọba jẹ láyé òde òní ló fa gbogbo yìí ni àbí ibi tí wọ́n ti mú ọba àbí bẹ́ẹ̀ ni lè dà ní àbí bó ṣe yẹ ká ṣe gbogbo nǹkan ọ̀hún àbí bó ṣe yẹ ká ṣe gbogbo nǹkan náà ṣe mọ̀ pé nígbà yìí hàn bàbá rẹ̀ gbogbo wọn ṣẹlẹ̀ èèmọ̀ ṣẹlẹ̀ àmọ̀ gbọ́rú rẹ̀ o torí awòye láyé òde òní pé ohun kàyéfì ńlá lè ṣẹlẹ̀ ní ayé òde òní àjàjà nípa àwọn ọba lálẹ̀ Yorùbá torí nígbà yìí hàn bàbá rẹ̀ àwọn ọba níyì gan yẹn níyì náà ọba nígbà yìí hàn bàbá rẹ̀ láyé àtijọ́ kódà débi pé ọ̀pọ̀ ìdílé gan yẹn tó jẹ́ pé wọ́n ṣe fámílì ọba gan wọ́n máa fẹ́ pera wọn mọ́ yàn ọba àgbà ni ìgbọ́ ṣé bọ́n ṣe yan ọba ní ayédè òní sóun lè fa gbogbo rògbòdìyàn ìṣẹ̀lẹ̀ ni torí ìwọ tá a bá yẹ ká wo ọ̀rọ̀ ọ̀lọ́ ká wo ọ̀rọ̀ ọ̀bọ̀ ṣe bọ́n ọba àgbà ní ṣe náà ọba àṣìyàn máa ṣe o ó mọ̀mọ̀ sí ni láàánú o bọ́n ọba ayédè òní bí wọ́n ṣe gbégbé ayé rẹ̀ ọba wá di yẹpẹrẹ nínú ìlú èwà sí bọ̀wọ̀ fọ́ba mọ́ ṣé mọ̀ rí ọ̀rọ̀ wọn ó lágbára ni ìyẹn ọmọ Yorùbá ìyẹn náà ǹjẹ́ ká wúrú situation ọba Ifọ̀ ọba Sẹ̀míù ìwọ bó ṣe mú olóyè bó ṣe lu olóyè nílùú yà ṣé irú rẹ̀ ṣẹlẹ̀ nígbà yìí hàn bàbá rí a ní olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà èèyàn ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáyé ṣé wá tó rí fọ́nrán mo tó wá mú wá sí etí gbọ̀nyìn níwájú bẹ́ẹ̀ ṣé tó wá rí fọ́nrán mo mú wá sí etí gbọ̀nyìn ń gbọ́ fọ́nrán náà nípa ọ̀rọ̀ ọba náà ló dálé o yàtọ̀ sí ọba Sẹ̀míù ọba mìíràn tó tún hùwà téèyẹ kan bá lọ́wọ́ ọba gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán mo mú wá sí etí gbọ̀nyìn orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà mọ̀ ní wa o níbi tá a ti máa fi Ìjẹ̀ṣà mú èdè gbogbo bẹ́ẹ̀ ṣe lọ nílùú gbogbo bá a ti máa fi Ìjẹ̀ṣà mú wá fún yín olólùfẹ́ rẹ̀ a fáfàní yìí títí subscribe sórí fọ́nrán rẹ̀ sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bẹ́ẹ̀ ìmọ̀ tẹ́kínní àgùn òun láta lólobó lóòrèkóòrè tá a bá tó ti mú fọ́nrán wá sórí ètò ìwọ kí n share fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo wọn tẹ́tì gbọ́ kó kan lára kí n like rẹ̀ kí n kọ́mẹ́ǹtì sábẹ́rẹ̀ bí n ṣe yìí lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè èmi àṣàṣetì lọ́dún bí fọ́nrán bá tó ṣe lọ ìwáyà gbọ́ fọ́nrán mo mú wá sí etí gbọ̀nyìn bẹ́ẹ̀. Kí ló fà á? Nítorí ìṣe wọn àti ìwà wọn. Ní ayé àtijọ́ kan tó fọba jẹ wọ́n máa screen ẹ̀ wọ́n máa mọlé tó ti wá wọ́n máa mẹni tó bí wọ́n máa mọrú ìbí wo wọ́n máa mọrú ohun tó ń gan jẹ́ wọ́n máa mèèyàn tó jẹ́ nùlù wọ́n máa mọrú ọmọ tó jẹ́ ńlé ṣùgbọ́n kò sí yẹn mọ́. Ẹnu òfìfo kì í dún yànmùyànmù náà dẹ̀ ń fọba ṣe láyé tá a wà yìí. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ tó yẹ kírú ọba tó lóhun ọba olórí ilé Ifọ̀ yìí ṣó yẹ kó jọba ṣó lẹ́tọ̀ọ́ irú ẹ̀ jọba. Ìdùnnú mi ni wípé tó bá pẹ́ títí màá dé Dùgbẹ̀
tó bá ti ń pẹ́ téèyàn bá ti ń ṣe nǹkan tó ti ń jalè tó ti ń jalè tó ti ń jalè ìjọ́ kan ló máa gbé ohun tó máa há lọ́nà fún tí ò ní filẹ̀. Ọba olórí ilé Ifọ̀ àbí kí náà pè yín, ọba Abdulsulaimon àbí Abudu whatever tẹ́lẹ̀ ń jẹ́, torí mi tiẹ̀ fẹ́ porúkọ ẹ lẹ́nu mi. tán bá ní ọlọ́pàá, ìwọ nìkan kọ́ ló kọjọ́ ọlọ́pàá. Ó ti fi hàn wá wípé ipò òṣìṣẹ́ ọlọ́pàá rí o ò ṣe dáadáa níbẹ̀. Irú ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ máa ń gbàbọ̀dè fún ìlú, òun nìwọ ọba olórí ilé Ifọ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ipò tí ò tọ́ sí ẹ, ààyè tí ò yẹ kó o dé rárá, òun ló wá dé, ló wá ń jẹ ayé bí ẹni jẹṣu. Bàbá tó bí ẹ lọ́mọ ní igba ọ̀nà, tí bàbá yẹn á ti ṣurú ẹ dànù mọ́ ìgbẹ́ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́. Ó wá kèpè bẹnu. Ó ti gbàgbé wípé àṣìṣe yẹn mú ẹ, ìbínú yẹn mú ẹ. O ò rántí ohun tẹ́pẹ̀ ń jẹ́. Ó tèpè bẹnu, ó bẹ̀rẹ̀ sí ní iṣẹ́. Ó dẹ̀ forí ẹ̀ gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ bá mi like fídíò yìí, kẹ́ bá mi love ẹ̀. Nítorí pé a máa ń tẹnu mọ́ nínú ilé èpè ò dá, nínú ìta èpè ò dá, ká ń bọ̀ síbọ̀ sí ìwọ tó oníwọ̀ jọba. Ó dá bàbá oníbàbá dọ̀bálẹ̀ gbalaja sáàrin títì. Àwọn ọmọ tó hàn ní tọ́jọ́ tó ṣù lọ́wọ́ ẹ tó kórora, wọ́n ń gbá bàbá yẹn létí. Ihun tó tọrọ òun lórí. Àpèrè yẹn kì í ṣe tiẹ̀. Ìdí tó fi ṣìṣe ni ó ṣìwàwù. Ìbá má jẹ́ ó ṣìwàwù ni. Tí o bá jẹ́ wípé o jẹ́ ààyè ọba yẹn tọ́ sí ẹ, tó jẹ́ pé ó bá ẹlẹ́dàá ẹ mu, tí kì í ṣe pé o fi tipátipá gba ààyè tí ò tọ́ sí ẹ. O ti ń jẹ, o ti ń mu jẹ, o ti ń ṣe, o ti ń mu jẹ, o ò rí ibi tẹ́lẹ̀dùmarè ti wá mú ẹ. Àní kẹ́ ẹ yé hùwà ìbàjẹ́, kẹ́ ẹ yé hùwà àdánù mọ́, nítorí pé kò sáyè fún. Social media ó ti ń fẹ̀dí yín síta. Ṣùgbọ́n nítorí pé o ti ṣẹ̀, ó dàbí pé o ti ṣẹ̀, o ti kọlu èèyàn. O ti kọlu ọmọ kékeré tí ò yẹ kó o kọlù. Ó wá lára àgbàlagbà ló máa gbà ṣubú. O ò bẹ̀rù ewu orí. Bẹ́ẹ̀ ló tiẹ̀ bẹ̀rù ihun tó ti dògbó lára bàbá yẹn, títí ẹ ò dẹ̀ tí ì gbó rárá. Ọba Surajudeen Abudu, kí náà porúkọ ẹ, kò tí ì gbó. Gbàgbé iye ogun tó ti jẹ́, gbàgbé iye ìrìn tó ti rìn, gbàgbé ìmùlẹ̀ tó ti ṣe. Ihun tí bàbá yẹn fi dọ̀bálẹ̀ níwájú ẹ, tí ẹ ò tí ì gbó débẹ̀. Nítorí pé ìdí bàbá lọmọ bókó. Ó wá tún tọrọ fúnra ẹ. Ihun tó dùn mí ni pé gbogbo àwọn jàǹdùkú tó kó sẹ́yìn, torí pé jàǹdùkú nìwọ náà, gbogbo yín lẹ dẹ̀ fara kó èpọ́n yẹn. Gbogbo yín ni èpè yẹn dẹ̀ kárí, ló dẹ̀ bà yín. Àwọn abiyamọ tó wá sọ fún ẹ pé ewu orí bàbá yẹn á jẹ ẹ́ níyà. Ìyà náà ló jẹ yẹn. Nítorí pé àpèrè yẹn o ò lè padà síbẹ̀. Gbogbo òṣèdá tó bá tì ẹ́ lẹ́yìn pé kó o rí àpèrè yẹn padà sí. Sẹ̀rí àti Elédùmarè tí ò tí ì dá fún ẹ̀rí àdá fún wọn. Pọ́sàd Adépéjú Bello, mo dúpẹ́ lọ́wọ́ yín o, thank for watching ma. Nígbà tí a bá ní ìlú, ara àyà yẹn ló ń jẹ wá nírìn àjò, tó jẹ́ pé ẹ̀rù á máa bà wá pa a fẹ́ lọ sílé. Tá a bá rìn nífọ̀ a ò lè rìn, tá a bá rìn l'Abẹ́òkúta a ò lè rìn, tá a bá rìn l'Ékòó kò ṣe é rìn mọ́. Aṣọ èèyàn bóra. Ẹ̀yin tẹ́ ẹ daṣọ èèyàn bóra, ọba téèyàn bá ní ọba nínú ìlú, ọba máa ń dáàbò bo ẹ̀dá ni. Ọba máa ń dáàbò bo ìlú ni. Ọba máa ń dáàbò bo gbogbo ohun tó bá, nítorí ẹ̀ la fi sọ wípé ọba ba lórí ohun gbogbo. Ọba jẹ́ ohun tó jẹ́ nǹkan gbòógì, tó jẹ́ nǹkan pàtàkì. Oh, you are seeing me, thank you.
Thank you so much. Ṣọ́rọ̀ mi yé? Well, ọba jẹ́ nǹkan tó jẹ́ gbòógì. Nígbà tí mo kéré, tá a bá gbọ́ orúkọ ọba lásán, jìnnìjìnnì ààbò èèyàn ni. Ṣùgbọ́n ọba ti di jàǹkárìwọ̀, ó ti di méjì èèpìnì. Ọba ò nítumọ̀ mọ́ nítorí wípé bí àṣà ọmọ kan, ó ní Ifá ò mọba nílẹ̀ wa mọ́, ìlú òyìnbó náà Ifá ti ń mú ọba. Pé ìlú òyìnbó náà ti ń dá fún ọba. Gbogbo ohun tí ò ṣẹlẹ̀ nígbà tá a kéré gbogbo ẹ̀ láti ń rí. Wọ́n á lópin ayé dé. Òpin ayé kankan ò dé, a máa pààrọ̀ ara wa ní. Elédùmarè máa recycle wa. Ṣùgbọ́n ìwà arẹlẹ̀ ṣọ́ ènìyàn. Ìwọ ọba olórílé onífọ̀, olórílé ìfọ̀, whatever tán pè ẹ́, torí mi fẹ́ dárúkọ ẹ lẹ́nu mi. Ó fi hàn pé o kì í ṣe ọba. Àwọ̀ èèyàn ò sí lára ẹ. Wọ́n ní tílé bá san ni àwọ̀ là á wò. Ó fi hàn wípé bó tilẹ̀ hùn kí bí ẹ dá tó, ó gbé iyì fún ìbí tó bí ẹ, ó ṣe ìbí ẹ pé ó wá láti bí ire. Èmi ò kàn mọ ohun tó dé tó jẹ́ wípé ẹ̀yin ọba Yorùbá, ẹ̀yin gangan ni nǹkan yìí bá jù. Gbogbo ìwà bàjẹ́, gbogbo ìwà tí ò lẹ́tọ̀ọ́, ọwọ́ yín láti máa bá. Bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sin obìnrin jọ bíi sandini, ẹ máa kó wọn ní méjì mẹ́jọ bíi yọyọ. Bẹ́ẹ̀ kò lè sí ohun tó mú gbogbo àbùkù yìí bá ẹ tó sọ ẹ́ di ẹni ẹ̀sín lẹ́nì. Tó jẹ́ kí ìwà ẹ kó gbé ẹ ṣubú ìwọ ọba olórílé Ifọ̀ yẹn. Òun ni ìgbéraga àti ìjọlójú. Ìjọ tí ẹ̀dá bá ti wora ẹ̀ pé òun lòun dà báyìí, kò sẹ́ni tó tó òun, ìṣubú ti dé látọ̀dọ̀ Elédùmarè. Orí ọmọdé tó ṣẹ̀, òun ló jẹ́ kó tara àgbàlagbà ṣubú. Gọ́vnà Dàpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín o, nítorí pé ẹ tètè dìde sórí ọ̀rọ̀ yìí. Ìjọ́ kìíní àná, ìkan lára ọba Ògùn State, ó ṣe mistake, ó mú gbogbo owó, ó tòróra, wọ́n bá wí. Ọ̀pọ̀ nínú ẹ̀yin tí ọba ò tọ́ sí tó jẹ́ baálẹ̀ nẹ́yìn lẹ̀ ń sọra yín dọba. Ìyẹn lẹ ṣe ń ṣìwàwù. Kábíyèsí bàbá mi, Aláké, bàbá wa Aláké, kábíyèsí o bàbá mi, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ọmọ yín là wá. Ẹ tún àpèrè ọba ṣe, nítorí bó ti wù kẹ́ pẹ́ láyé tó, ẹ fijọ́ kan lọ bá àwọn tó níyín. Ẹ tún àpèrè ọba ṣe, nítorí pé ẹ̀yin ń lọ, àwọn tẹ́yin yàn lọ́ba yìí wọ́n ń bọ̀ ni. Látàrí ọba nílùú ò ti tòrò mọ́, ẹ̀mí ò séèfù látàrí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń jọba yìí. Àlàáfíà ò bá lù látàrí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń jọba yìí. Ìsinmi ò sí nílùú látàrí ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń jọba yìí. Ṣé báwọn Aláké ṣe ṣe báwọn Ṣílẹ̀ ṣe nìyẹn? Àwọn ọba tán ti jẹ ṣé wọ́n ṣe nìyẹn? Nítorí owó, ọ̀lẹ pa púpọ̀ yín, ẹ máa wọ́ ba ipò ọba lẹ́ máa wá kiri nítorí pé ẹ lè ṣiṣẹ́. Ẹ wá kó tọ́ọ̀gì rora, ẹ máa gbalẹ̀ onílẹ̀. Wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀, wọn ò gbọ́dọ̀ gbin, wọn ò gbọ́dọ̀ wú. Nínú fọ́ńbẹ̀ yẹn ni bàbá tèmi ti ní ilẹ̀ bí ilẹ̀ 10 acres tẹ́ gbà títí tẹ́ gbà kú 1 plot. Aṣiwèrè yín kọ́rọ̀ jọ láìkò mẹ́ni tó máa bá ná. Ìjọ tẹ́ bá kú, ọ̀nà mélòó náà fẹ́ sin yín sí? Bàbá yìí tún sọ fún ẹ pé kábíyèsí òun ò ṣe, òun ò mọ ohun tóun ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò pariwo, sẹ̀rí àti dá ẹ. Wọ́n rán ní tó o bá jẹ̀bi ni àbò jẹ̀bi. Bàbá oníbàbá gbábọ́ ó ń lọ ra ohun tó máa jẹ, ó dá lọ́nà oníkówó, ó gbọ́ ìpè ẹ, ó dẹ̀ fi jẹ́, kò sọ wípé ọmọdé ni ẹ́, kò sọ wípé ọmọ tóun ti bí nínú ni ẹ́, ó dẹ́ ẹ lóhùn. Ó ní padà sórí ìtẹ́ yẹn. Torí bó bá padà sórí ìtẹ́ yẹn, Ọlọ́run jẹ́ kára rokùn kó rẹ̀ dìyẹ fún ẹ. Eléyìí á kọ́ gbogbo ẹ̀yin ọba tó kù lọ́gbọ́n. Gbogbo ẹ̀yin ọba, ẹ̀yin náà lẹ ń lo obìnrin ní jìbìtì.
ìlú òyìnbó lẹ máa wá bí àwọn àwọn tó dẹ̀ ń fẹ́ yín ìlú òyìnbó náà, èmi ò mọ tó ṣayé wọn, èmi ò mọ tó ṣayé wọn. Bọ́ọ̀bà tiẹ̀ wà rọ́kọ òyìnbó kùlù ń bí kọ́ mú bọ́ǹsì kan kọ́ gbé yẹn sábẹ́ kọ́ máa fi ṣọkọ. ẹ̀yin tẹ́ ẹ ti di kú táǹtì tí ò sí nǹkan kan lára yín mọ́, ẹ wá sọra yín di bàbàrà, ẹ fògùn bá tiwọn jẹ́ ẹ máa gbowó lọ́wọ́ wọn. Kàmọ́rọ̀ láìtọ́, thanks for watching. Oògùn lẹ máa fi gbowó lọ́wọ́ wọn, ẹ níjọ́ lálàáfíà, ẹ níjọ́ nísinmi. Àwọn náà máa ń ṣègè, wọ́n fọgbọ́n, wọ́n fi ọpọlọ wọ́wọ́, wọ́n fòmùgọ̀ dànù fún yín. ẹ̀yin ọba oníjòdìjẹsọ̀, ẹ̀yin ọba alátẹnujẹ, ẹ̀yin ọba ọ̀lẹ olè, ẹ̀yin ọba ọ̀lẹ olè. ẹ gbowó lọ́wọ́ obìnrin, ẹ ti gbàgbé pé inú obìnrin lẹ ti jáde. Obìnrin ló ru oyún yín fóṣù 9 káṣí kẹwàá. Elédùmarè á máa mú yín, kò sí bẹ́lẹ́dùmarè ṣe ní mú yín. Ó kù nìbọn ró o fún gbogbo ẹ̀yin ọba tó bá kù àti yìí tó gbowó lọ́wọ́ obìnrin lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Mo gbìyànjú kí n jáde lórí ẹ̀, but Ọlọ́run ò kádàrá ni. Mo mọ̀ pé wọ́n tún ìmọ̀ rèèsì ẹ̀ máa rí ibi dá sí i. Bẹ́ẹ̀ bá ti ń ṣe ní kọ̀rọ̀, àṣírí yẹn á máa tú ní gbangba. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ìyá Báràká ó jàre, káàbọ̀ o, kú ọ̀rọ̀ ọmọ o. Kábíyèsí bàbá mi ọba Olíbà, ọmọ Olúwẹ̀hún, kí n ti gbé o, ó gbére. Ara mi èrírí mo rójú ológbò látẹ̀. Ìyá Báràká, Kúdírátù, ó mà ṣe o. Èèyàn ní ìyá láyé, ó ní bàbá láyé, kò ní kó má wùwà nú ẹ o. Mi ò ní ìyá láyé, mi ò ní bàbá láyé, àti kí tún wá ní. O ò ní ìyá láyé, ò ní bàbá láyé, ṣùgbọ́n Ọlọ́run fún ẹ lọ́mọ. Ṣùgbọ́n torí pé aràn ọnú ẹ àti kòkòrò ojú ẹ ò fẹ́ kó bá ẹ. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin obìnrin, mo máa ń sọ kinní kan pé tẹ́ ẹ bá fẹ́ kọkọ yín, ẹ kó ọmọ yín dání. Ibi tó bá gba abẹ́rẹ́, ẹ jẹ́ kó gbokùn díẹ̀. Ní ìjọ́ tóbìnrin bá ti ń kúrò lé ọkọ tí ò bá ti fọmọ dání, ìgbẹ̀yìn ló máa ń dolókùú àdá o. Àbọ̀ ẹ̀rẹ́ fún Ìyá Báràká. Ìyá Báràká, bí ìyá ẹ bá kú, bí bàbá ẹ bá kú, èèyàn kan kì í sin ọmọ sítan o. Wọn kì í sin ọmọ sítan èèyàn kankan. Wọn ò lè sin ẹmọ̀yẹ àti bàbá ẹ torí pé wọ́n ti ṣe ìrìn àjò tí wọ́n ti bálé ayé tí wọ́n débi tó dáa. Nínú gbogbo ọ̀rọ̀ tó sọ, gbogbo ẹ̀yin èèyàn lẹ ti gbọ́ gbogbo nǹkan tí Ìyá Báràká sọ. Ìyá Báràká jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Nígbà tí mo kọ́kọ́ gbọ́rọ̀ wedding ẹ tọ́mọ ẹ ṣe ní last year, mo ní kinní yìí máa ń ṣẹlẹ̀ o, nítorí mo rántí pé mo ti bá wọn lọ pátì kan ní ìlú Amẹ́ríkà yìí, mi ní dárúkọ state náà. Níjọ́ náà lọ́hùn, obìnrin yẹn wá láti Nàìjíríà wá bọ́mọ ẹ̀ ṣèyàwó. Ṣùgbọ́n orogún ẹ̀ ni òun àtọmọ ẹ̀ tó rọ́kọ ò gbà láyè pé kó súnmọ́ ọmọ ẹ̀. Níjọ́ tá à ń wí, ìbínú dé. Ọ̀rẹ́ mi tajọ lọ bínú. She really made a very big mistake. Ó bínú. Mo wá wò pé báwo ni ọkùnrin ṣe máa ní kí ìyàwó òun tó bí ọmọ tó wá láti Nàìjíríà kó má súnmọ́ bí ìyàwó ọmọ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá ìyàwó ìyá ọlọ́mọ, Ìyá Báràká, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, tẹ́ ń gbé lẹ́yìn, ẹ ń ṣèyàn dáadáa rárá. Ẹ kì í ṣàbíamọ gidi, ẹ kì í ṣe obìnrin re bó ti wù ó kéré mọ́. Alákọ̀ọ́kọ́ Ìyá Báràká, ìkà ni ẹ̀, ó ń ṣobìnrin gidi, ó ò ní tara abíamọ, ó kàn yẹ́yìn, oyín ẹyin yẹn ó kàn bọ́lẹ̀ pọ̀ lábẹ́ ẹni. Irú yín okó nìkan lẹ gbádùn, kẹkàn máa dóko ṣáá. Nǹkan tẹ́ mọ̀ nìyẹn. Ọmọ ò jọ yín lójú, ọmọ ò jẹ́ nǹkan kan. Wọ́n ní èèyàn kan dé látògùn, ó nígbà tóun lọ sógun, ó lóun pa 1,600 èèyàn. Wọ́n ní onírọ́. Nígbà tó máa ṣe báyìí, lọ́wọ́ kan náà fùrù báyìí,
ló kúkú wá mú bí èèyàn bíi 10 ló bẹ́ wọn papọ̀ lẹ́wọ́n ní ó ti fi hàn wá pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe lógun. Ìyá Báràká, tí o bá gbé ọmọ ẹ dání ní oṣù kan bó o ṣe sọ, tó o ló gbọ́mọ ẹ dání, tó o dẹ̀ tọ́ ọmọ yẹn, tọkùnrin yẹn wá gbà, ó ní bọ́ sórí social media kó wá ta ọmọ ẹ fáyé. Ìkà ni ẹ́, ìkà olójú kòkòrò, ọ̀lẹ olè, aláìlẹ́gun lápá. Mi mọ ohun tó ṣẹ̀yìn obìnrin tó jẹ́ pé ibi tẹ́ ẹ bá fẹ́ dúró sí, Everrain, hi, how are you? Thanks for joining me. Ibi tẹ́ ẹ bá fẹ́ dúró sí, ẹ gbìyànjú kẹ́ ẹ maintain ẹ̀. Mo sọ fún yín wípé, mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ilé ọkọ níbi tẹ́ ẹ bá ti lọ́mọ sí, ẹ gbìyànjú ẹ sa gbogbo agbára yín. Nítorí irú nǹkan báyìí ni o, nítorí ọ̀la, nítorí pé ayé tẹ́ ń bímọ kò ń ṣayé tẹ́ ń dàkọ̀sẹ̀ jayé tẹ́ ẹ máa fi mọ irú ohun tí Elédùmarè fẹ́ fayé ọmọ yín ṣe ní rere. Tó bá jẹ́ pé Ìyá Báràká mọ̀ wípé ọ̀la ọmọ òun máa dáa, ẹ má ṣe mí gbọ́ o, mò ń bọ̀ lórí ẹ̀. Báràká ò tí ì di bílọ́níà o, kò tí ì di kí náà ti ń pè o, ṣùgbọ́n ọ̀la Báràká ti dáa láti pàṣẹ bàbá ẹ̀. Ọ̀la ẹ̀gbọ́n Báràká ti dáa láti pàṣẹ bàbá tó bí. Ìyá Báràká, ìkà ni ẹ́. Ẹni tó gbà ẹ́ lámọ̀ràn kó wá sórí social media, ó yẹ kó o máa ṣépè ayérayé fún. Tó o bá máa wọlé sùn kó gbé ṣépè, tó o bá jí làárọ̀ kùtùkùtù kó gbé ṣépè, tó o bá rìn lọ́sàn gọrígọrí kó bẹ̀rẹ̀ èpè fún, nítorí wípé o ti fè ní, o ti fi bọ̀lá ẹ jẹ́. Wẹ̀sílà Adéníkẹ́, thank you ma. Ó ti fè ní fi bọ̀lá ẹ jẹ́ o. Ẹ jẹ́ ń sọ kinní kan fún yín. Ọmọ èmi Ẹgbẹ́kẹ́mi Omítọ́lá, ìyá tèmi, nítorí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ẹ̀wọ̀n orogún ó gba ọmọ ọlọ́mọ tọ́, orí yín burú bí eégún tó léwèrè. Kò sí ohun tó burú nínú kórogún báyàn tọmọ. Nígbà tó obìnrin bá nífẹ̀ẹ́ ọkọ tó fẹ́, tó dẹ̀ gba ọmọ tó bí, ẹ wo Anna àbí kí lorúkọ Annie àbí kí lorúkọ ìyàwó Two-Face. Ẹ wo bí ìrìn àjò òun àti Two-Face ṣe bẹ̀rẹ̀ láti kékeré. Ẹ wo bí Two-Face ṣe ń lọ gbé ọmọ wá lóríṣiríṣi. Ẹ wo iye ọmọ tó ti bí kó tó di pé padà wá bímọ fún, ó tó padà ṣe wedding fún, ó dẹ̀ gba gbogbo àwọn ọmọ yẹn, ó embrace wọn. Ṣùgbọ́n ta ló sọ fún wa pé àní ní àdánwò láyé? A máa ní àdánwò láyé, ṣùgbọ́n kò ní pa wá run, a ò ní ṣubú ká ba rìnrìn àjò ní, nítorí pé Olúwa máa bá mi gbé ọmọbìnrin yẹn dìde ní gbogbo inú wàhálà tó bá wà. Ṣọ́rọ̀ mi yé yín? Èmi tẹ̀mí jókòó síbí, ìyá tèmi kúrò nínú ilé bàbá tèmi. Kò ń ṣèfẹ́nú ẹ̀, bó tiẹ̀ dẹ̀ jẹ́ fẹ́nú ẹ̀, wàhálà tiẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ìyàwó tí bàbá tèmi fẹ́, òun ni olùfẹ́ mi, òun ló dúró. Ìyá bàbá mi ló ń tọ́ mi, but ìyàwó bàbá mi dá débi wípé nígbà tẹ̀mí bímọ àkọ́bí, pé wọ́n kọ́kọ́ fẹ́ wá ṣe engagement, ó dúró ni. Nígbà tí mo bímọ àkọ́bí, ìyàwó bàbá mi dúró ni. Ìyá ọkọ mi ò fẹ́ràn mi, ìyá mi tí ò tiẹ̀ wá súnmọ́ mi kò fẹ́ràn ọkọ tí mo fẹ́, ìyàwó bàbá mi ló dúró. Níjọ́ kó mọ mi, ìjàre bí ìgbà tó mi omi Pacific àti kí ló ti ń pè pàdé ni. Ìyàwó bàbá mi wá láti máa sọ fún ìyá ọkọ mi pé láyé ohun tó sọ yẹn kó padà, pé ọmọ eléyìí o àbíyè ni, kò dẹ̀ sí ohun tó lè ṣẹlẹ̀. Ẹnu ẹ̀ ni mo ti kọ́kọ́ gbọ́ òwe wípé onílù tó ń lù fún ròmí abẹ́ omi ló ń gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kú lórí, tẹ́ ẹ ní wọ́n gbọmọ lọ, wọ́n gbọmọ bí, wọ́n gbọmọ ṣe, òye ayé òye yín. Alákọ̀ọ́kọ́, bàbá Báràká nífẹ̀ẹ́ obìnrin yìí. Kúdí, bàbá Báràká nífẹ̀ẹ́, kábíyèsí ọba Oníbà ó nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, tí ò bá nífẹ̀ẹ́ á kú ọmọ ẹ lókò dànù, kò sí ohun tó fẹ́ ṣe sí. Yes, nítorí wípé
ìyá ọkọ tèmi sọ yìí nígbà tó dé stage kan màmá mi ní kí n gbé ọmọ mi sílẹ̀ fún ọkọ mi kí n lọ gbé fún yẹ mo dẹ̀ gbé fún ọkọ mi sọ ni wípé òun ò ní fẹ́ ìyàwó láyé ọ̀ǹtí tọ́mọ yẹn bá wọ yunifásitì ó dẹ̀ dúró lórí ọ̀rọ̀ ẹ̀ ó dẹ̀ ń tọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ẹ mọ ayé àtijọ́ tọkùnrin máa raṣọ fún obìnrin tó máa ra góòlù fún tó máa ra kinní kan fún ó máa dìídì lọ sí Kútọ̀nù ó máa lọ ra gbogbo jewelry ó máa ra aṣọ ó máa ra bàtà bí ìgbà tó jẹ́ pé mi ìyàwó ẹ̀ ló ń ṣe fún ni may so rest in peace. ṣọ́rọ̀ mi yé yín ọba Oníbà fẹ́ràn ìyá ẹ̀ ó fẹ́ràn Kúdí ó ń ṣépè ó ní ò ṣe ṣìnà yes ó lè má ṣe ṣìnà ìyẹn èmi ò sọ nínú ẹ̀ nítorí pé tọkùnrin bá ṣetán láti fẹ́ fi obìnrin sílẹ̀ kò sí ohun tán níwé mọ́ni lẹ́sẹ̀ àti pẹ̀lú pàápàá irú relationship wo ni wà tí ọba Oníbà ní nígbà tẹ́ wà kékeré irú relationship gogogogo ló wà láàrin yín àárín ìwọ àti ọba Oníbà ọ̀rọ̀ yín dàbí ọkùnrin àtobìnrin tẹkàn rìn sí ẹ pàdé ẹ gbéra yín sílé ṣùgbọ́n tí ọba ti rọ́bọ Oníbà ó máa mọ̀ pọ́mọ líle ni èèyàn tó lé ní bíi pé kó sọ pé àwọn èèyàn tó yẹ pé bíi boys tó rìn nígboro tó ń ṣe tí wọ́n sáà mi wọ́n pé ó ṣe lè sọ àárín yẹn tọkàn máa lọ tó máa dé ìpá ló máa fi gbé ẹ dìde ṣùgbọ́n bó ṣe ló nífẹ̀ẹ́ tó àwọn nǹkan kan wà tí ò sọ òótọ́ ẹ̀ síta èmi ò fẹ́ mọ òótọ́ yẹn kò tún tó kàn mí pẹ̀lú yẹn ohun tó wá ti mú ẹ tó o ti gbára dúró tọmọ ti pẹ́ méjì tó bí kínní tó fi lè bí kejì my dear sister ẹ̀tọ́ ẹ ni kó o má gbọ́mọ ẹ sílẹ̀ ẹ̀yin ò gbọ́ ni kò sẹ́ni tó ń gbọ́mọ lọ́wọ́ wèrè ẹ jẹ́ bá mi love kẹ́ like bá mi share fídíò yìí ṣùgbọ́n bí ọba Oníbà ṣe ń lù ẹ́ tó ò kángára ni o ò káwọn ọmọ ẹ lọ tí ọba Oníbà bá gba ọmọ ní ọwọ́ ẹ ẹ̀tọ́ ẹ ni kó o máa lọ síbẹ̀ tó o bá ń lọ sílé ọlọ́mọ ẹ tó o lọ ń wo àwọn ọmọ ẹ ará àtakọ́ ló máa wá pè ẹ́ wípé kó lọ wo ọmọ ẹ bó ṣe rí ó ti fi hàn pé o kì í bojú wẹ̀yìn wo ọmọ yẹn tó o bá ń bojú wẹ̀yìn wo ọmọ yẹn ni wọn ò ní wá pè ẹ́ pé tó bá rọ́mọ yẹn ó dàbí onímanitíríṣàn ó dàbí oníkan aṣọ́kọ̀ ó fi hàn pé ò kì í ṣàbíamọ rárá ara papọ̀ ò kì í ṣàbíamọ òun ló tì ẹ́ síta ohun tó máa ń sọ fáwa obìnrin nìyẹn nígbà púpọ̀ mo sọ fún yín pé ìyá mi orogún ìyá mi ló dúró tì mí kò síyàwó tí bàbá mi fẹ́ tí mi ò nífẹ̀ẹ́ mo dẹ̀ nífẹ̀ẹ́ wọn dénúdénú ni because àwọn ni mo ń rí even though mo nífẹ̀ẹ́ ìyá mi but ìyàwó tí bàbá mi fẹ́ kò fi ọwọ́ wa jóná kò sọ wípé jọ ọ̀dọ̀ bá mi sọ fọkùnrin yẹn kó má pè mí kí náà pè mí fún kò sọ wípé kí bàbá mi dà wá nù ìyá Báràkà àìlórí èrò ló ṣe ẹ́ o àìláròjinlẹ̀ bá ìjà gidi ṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́ ó ti rò pé nítorí pé o ti bímọ sílé bàbá Báràkà ibi tó o ti ṣe sí ló fẹ́ máa jẹ bọ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pọ́rọ̀ ẹ̀ ò dàbí ọ̀rọ̀ ìyá Mohbad ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ní tìjú tẹ́ ẹ bá dọmọ́lẹ̀ tó bá wá di pọ́rọ̀ di ọ̀ládé ẹ̀ wá fẹ́ máa ṣèṣe ìyá o ò lè sọ fún mi pé o tọ́jú Báràkà o ò lè sọ fún mi pé o tọ́jú ẹ̀gbọ́n ẹ̀ o ò lè sọ fún mi pé o ṣàbíamọ́ nítorí pé tó o bá ṣàbíamọ́ social media kọlu ibi tó o máa gbọ́rọ̀ ọmọ ẹ wá máa wo bí ọ̀pọ̀ èèyàn ṣe ń rọ̀jò àdúrà fún ọmọ ẹ nítorí èmi ò ní sọ yí pé pè ní ṣùgbọ́n gbogbo wọn tó wá ń ṣépè yẹn wọ́n ti jẹ̀bi wọ́n forí kégbọn ní torí Báràkà kì í ṣọmọ èpè o láyé ẹni tó yẹ kẹ́ ẹ bá wí ẹ bá wí ṣùgbọ́n mi ò dẹ̀ lè bá yín wí because oníkálukú ló fẹ́ boost sí platform ẹ̀ oníkálukú ló fẹ́ jẹun lọ́wọ́ àwọn tó ibi tó wà tàlárí bá wí ìyá Báràkà ló fẹ̀ díẹ̀ síta ó ti wá gbàgbé wípé
kì í ṣe gbogbo abiyamọ lórí ẹ̀ kú bí àwọn tó máa tì wọ́n lẹ́yìn. Ìyá Báràká, àwọn obìnrin yẹn ṣorígbe tó wá padà wá ń ké yẹn ó ti late, ó ti bọ́. Má jẹ́ kí n tàn ẹ́. Ìdí nìyí tó jẹ́ pé nígbà púpọ̀ tí àwọn òbí mi bá darúgbó, àwọn ọmọ kì í dúró nínú ayé wọn láti ṣàánú wọn. Nítorí tí Báràká tó bá dọ̀lá ń sìn tó takú tó wò pé òun ò ní nǹkan tó ń fẹ́ ṣe pẹ̀lú ẹ̀, wàá ní kò tọ́jú ẹ̀. Ẹni tí ò bá mọ̀ gbà ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ yìí, wọ́n ní Báràká ò dẹ̀ tọ́jú ìyá ẹ̀, ó dájú. Báwo ni ò ṣe ní dájú? Ó ti gbé ọmọ ẹ̀, ó tà á fún àwọn ayé, even though ọmọ ayé ni kì í ṣẹran ayé. Nítorí tó bá jẹ́ ọmọ ṣá, tó jọmọ lásán, Báràká ò ní dìdà yìí kó tó fi kíní ẹ̀ lọ́kàn yọ̀. Báràká lẹni tí bàbá ẹ̀ gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n ṣèyàwó fún, ó fi hàn wípé ọmọ gidi àrídùnnú ọmọ ni wọ́n bẹ́ẹ̀ tọ́. Àwọn orogún yẹn bẹ́ẹ̀ tọ́ Báràká. Wọn ò jẹ́ káyé ẹ̀ bàjẹ́, wọn ò jẹ́ kó dọmọ olóṣó, wọn ò jẹ́ kó dọmọ orí títì, wọn ò jẹ́ kó dọmọ tó máa rìn kiri, tó máa mú bíbá yìí, tó máa ṣe kíná tí pé tó mú nǹkan káàkiri. Ó wàá dúpẹ́. Ọ̀pọ̀ orogún ni wọ́n fọmọ tì táyé ọmọ náà ò nítumọ̀. Ọ̀pọ̀ orogún ni wọ́n máa fọmọ tì tó máa tẹ ìṣẹ̀dá wọn mọ́lẹ̀. Ọ̀pọ̀ orogún ni wọ́n gbọ́mọ sí lọ́dọ̀ tó máa wò pọ́mọ yẹn ò gbọ́dọ̀ ṣoríire jọmọ tòun lọ. Ọ̀pọ̀ orogún ni wọ́n máa kọ́mọ tì ló máa wò pé láyé sẹ̀ kò ní ga táwọn ọmọ mi. Ìyá Báràká, àyé àánú ẹ̀ ò ṣe mí o, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Oníbà. Ọba Oníbà jẹ́wọ́ pé Àwórì lòun. Bẹ́ẹ̀ ni, Àwórì ni. Yé kó mẹ́ṣe, gbogbo ẹkún tó ń sun yẹn kò nítumọ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ń fẹ́ ṣe ṣékeṣèké, ẹkún àbòsí òun lẹ máa ń sun. Ẹ jẹ́ n tún wá sọ nǹkan kan fún yín. Ẹ wo bí ìyàwó ọba Oníbà, ajá olórí kíná pé náà, olórí Aishat Nana Aishat, ẹ wo bó ṣe ń ràpù Báràká mọ́ra. It's like bí ìgbà tábà ní bond kan wà láàrin wọn. Nítorí wípé ẹni tó bá tọ́ ni òun nìyàn máa mójú ẹ̀. Bí ìgbà tábà sọ wípé nǹkan kan wà láàrin wọn, pé wọ́n ní nǹkan kan tó wà kọ́ọ́dí. Ẹ wo bàbá yẹn pàápàá pẹ̀lú ọmọ ẹ̀. But mo fẹ́ sọ kinní kan fún yín lénìí. Aya tá a bá fẹ́ òun lọmọ ẹ̀ máa ń hun ni. Even though kí wọ́n fẹ́ fi ọwọ́ ipá, kí wọ́n fẹ́ lu ọwọ́ òdì fún àwọn ọmọ tó kó sílẹ̀, Oníbà ò ní gbà fún wọn. Kò ní gbà fún wọn nítorí pé kò ń ṣọkùnrin, irú ọkùnrin tó burú ni. Tó bá ìrìnsí èèyàn, ìdúró èèyàn, ẹ mọ̀ béèyàn bá ṣe jẹ́. Ìwọ kọ́ ló máa portray ọkọ ẹ̀ ń bì báyìí fún àwọn èèyàn wípé èèyàn burúkú ni. Sọ̀rọ̀ mi yẹ, kì í ṣèwọ. Ìwọ gangan láláìdá, ìwọ ní ṣàìdá for the fact pé o lè gbé ọ̀rọ̀ ọmọ ẹ wá sórí social media. Ẹ gbà mí, gbogbo yín ẹ máa ń rò wípé tẹ́ ẹ bá ti bọ́ síta, tẹ́ ẹ bá ti ń sunkún, ẹkún yẹn ó máa convince àwọn èèyàn wá ní ohun tẹ́ ẹ ṣe dá, ohun tó ṣe ò dá o. Lọ́dọ̀ èmi ìyá Abíára lọmọ, ohun tó ṣe ò dá rárá. Ilé ẹni la ti ń jèkúté onídòdó. Níjọ́ ìyàwó ọmọ ẹ náà, ó jókòó bí ìgbà tó jẹ́, ó wá ń sọ wípé ìyàwó ọmọ ẹ ó kù ìjọ́ 4 náà sọ fún ẹ. Tó o bá jẹ́ ìyá gidi, tó o jẹ́ ìyá pàtó, tó o jẹ́ ìyá abiyamọ, tó o rántí ìrora abiyamọ, ọ̀dọ̀ ẹ lọmọ ẹ, bọ́mọ ẹ ṣe ń fọkọ ẹ̀ hàn bàbá ẹ̀, ọ̀dọ̀ ẹ ló kù tó máa mú wọn wá. Ó máa mú wọn wá fi hàn ẹni pé màámi, ó ti fi hàn pé ó ò ní àjọṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ó ò rẹ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ìyẹn wá débẹ̀ ó wá dúró. Ìyá Báràká, tí ilé ọkọ tó o fẹ́ ò bá gbé,
ó yẹ kó ṣapá kìtìpó ni. Àwọn ọmọ ẹ ní àwọn tún máa, tó o bá béèrè owó lọ́wọ́ àwọn tún máa gbowó lọ́wọ́ bàbá àwọn máa fún ẹ. Ó rí nǹkan tó máa ń ṣàwa obìnrin tó máa ń ṣe wá ni wípé tí a bá ṣe mistake tá a bá kúrò níbì kan, tá a bá ti bókó kọjá àjàgbọ̀n, mo máa ń sọ fún wa ihun tó wá yẹ ká tẹpẹlẹ mọ́, tó o bá tẹpẹlẹ mọ́ àwọn ọmọ yẹn ni ó ṣeé ṣe kí àárín ìwọ àti ọkọ ẹ kó padà yanjú. Tó o bá tẹpẹlẹ mọ́ àwọn ọmọ yẹn, tó o dẹ̀ rìnrìn obìnrin, tó o ṣẹ̀ṣẹ̀ obìnrin, olórí Àìsà àti olórí Àbíkẹ́ yẹn wọ́n rìnrìn obìnrin nínú ilé kábíyèsí ni. Àmọ́ oúnjẹ tó ń jẹ ò mọ bó ṣe ń wá, ó mọ orú ìhà tọkọtọkọ ẹ, ó mọ bó ṣe ń ṣe nǹkan wọn. Ó lè jáwọn náà bọ́kọ ẹ jìyà ọ̀rọ̀ yìí bó ṣe wà yẹn, ó ò lè sọ, ṣùgbọ́n wọn ò torí ẹ̀ ta àwọn ọmọ tó bínú. Ìwọ òòṣà ìwà mọ̀ wípé lára ọ̀rọ̀ yẹn, tó o bá jẹ́ ọbìamọ gidi, tó o jóbìnrin gidi, o máa padà jẹ, o máa yó. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọkùnrin tó wá sí Amẹ́ríkà tó ti fẹ́yàwó kan sí Nàìjà tó dẹ̀ ti bímọ. Ǹjẹ́ tó bá ti kó àwọn ọmọ yẹn wọ̀lú Amẹ́ríkà yìí, ìyá yẹn ti ṣoríire. Ṣùgbọ́n níbi tó bá ti ń lọ ṣoògùn pé ó lọ wà pẹ̀lú obìnrin kan, kinní kan, ó máa jìyà yẹn tó máa fi kú ni. Nítorí pé èèyàn kan ṣo ló ń jìyà igba orí nílùú Amẹ́ríkà yìí. Èèyàn kan ṣo ni tó bá ti lè wọ̀lú yìí, tó ti lè fara jìyà, tó forí jìyà yẹn, tó bá ti lè di pé ẹsẹ̀ múlẹ̀, ó ti tán. Ṣùgbọ́n o ò ronú wípé kò burú, jẹ́ kí n kó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ yìí, nítorí ẹ̀nà ṣe máa sọ wípé bẹ́ẹ̀ni ṣe ń rí ọ̀la kì í rí bẹ́ẹ̀. Ló mú babaláwo dífá ojoojúmọ́, wọn ò dífá ọ̀rọ̀ ọ̀run mọ́. Àti pẹ̀lú pàápàá ọba oníbàbúrú, ìwọ gan ò mọ̀ pọ́ la máa da jù báyìí lọ. Tó o bá mọ̀ pọ́ la máa da jù báyìí lọ ni. Ihun tó bá jẹ́ mistake ńgbà yẹn, wàá ti wá bó ṣe máa correct ẹ̀. But ohun tó máa ń ṣe púpọ̀ nínú yín ni wípé máa lọ fẹ́lò míì, Ọlá Ògúnkọ̀yà, thank you, good evening, máa lọ fẹ́lò míì, máa lọ ṣe, ó ń lọ, ó yọ̀rù ẹ sílẹ̀, ó wá ń lọ, ó ṣàìmọ̀ pé ṣíṣí máa kùn ẹ́ ǹdí ni. Ìrù tó fi bòdì, ó yọ sílẹ̀, ó wá ń lọ, eṣiṣẹ́ máa bu ẹ́ nì, eṣiṣẹ́ yẹn ló ṣẹ̀ṣẹ̀ ń bò ẹ́ yìí. Sórí gbogbo ẹkún tó ń sun yẹn, ó lè tú ọba yẹn láṣọ ní ìhòòhò ní gbangba, kó wá ló fẹ́ bò ń kọ́nà, kò ṣeé ṣe. Ìdí tá a ṣe ń gbọ́dọ̀ máa láròjinlẹ̀ nìyẹn. Ẹni tó kọ ẹ, àwọn ọmọ ẹ tún náà wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀, wọ́n ló sọ pé social media yẹn òun lè fi ń ṣe rẹ ẹ̀pà ẹ̀ pa rẹ̀ olóhùn pajá. Tó o bá níyà láyé, tó o ní bàbá láyé, ó wà lẹ́bí tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wọ́n ló tún wá gbé ọkùnrin kan sẹ́gbẹ̀ẹ́, ìyẹn tún wá bẹ́ẹ̀ ṣírò iye owó. Ó rí pé àìlọ́pọlọ ni, àìlórí èrò ni. Ọkùnrin yẹn dẹ̀ tún wá wà lẹ́gbẹ̀ẹ́ o. Mo nífẹ̀ẹ́ bo níbà, tá a bá nọra wa, a máa bára wa sùn. Ọ̀rọ̀ wèrè, ọ̀rọ̀ dìdìrìn. Èmi tí ń jẹ́ kókó yìí ní kékeré mi, bí ọkùnrin bá bojú wẹ̀yìn wò mí tèmi àtọkọ mi lọ, ó máa gbé fọ́tí fún mi ní látẹ̀yìn ni. Bá dẹ̀ máa nọra bí kúkú bí yíyè, bàbá tí ń nọra wa tá a máa tún, kí nìyẹn ní ṣe? Kò ní nǹkan kan ṣe. Yes, you can have your, you can eat your, have your cake or eat your cake and have it at the same time. Kò possible. You cannot. Ibi tó ṣe sí, ó mọ̀ pé ó máa dà báyìí. Tó o bá mọ̀ pé ó máa dà báyìí ni, ò ní lọ. Ọlá wá dé, ọ̀rọ̀ wá dé. Ó wá wò pé kọkùnrin yẹn gbà ẹ́ padà. Kò lè gbà ẹ́ padà. Nítorí pé o ò ṣe dáadáa. Tó bá jẹ́ pé o káwọn ọmọ yẹn sọ́wọ́, tó o jìyà yẹn, tó o joyè bóyá ò ń gbá pẹ̀rẹ̀ ni, tó o sọ àwọn ọmọ yẹn mọ́ra, tó o mú wọn jẹlẹ́njẹlẹ́njẹlẹ́njẹlẹ́njẹlẹ́njẹlẹ́, àṣìrẹ́ ni tó máa wò pé o ò dẹ̀ fi síbì kan, o ò dẹ̀ fi síbì kan. Bó tilẹ̀ wù káwò rí, bá ṣe sọ pé wọ́n ya oníṣìnà àgbà ńlá ayé tó, torí ìran mi làwórí. Yes, bó ṣe yọ oníṣìnà àgbà ńlá ayé tó, kò sí ni. Ayé rẹ̀ kan nínú àwọn olórí wọn tó yìí máa bá a sọ̀rọ̀. Táwọn pé kò burú jẹ́ kúkú fòun àtàwọn ọmọ ẹ̀ síbí. Kámbọ̀ àtórí, o tún wá ní lọ́kì
ọkùnrin yẹn wá nífẹ̀ẹ́ àwọn ọmọ tó bí. You can't eat your cake and have it at the same time. Sọ̀rọ̀ mi yé, àwọn tó wá rí tí wọ́n bẹ́ẹ̀ dúró, Olúwa má jẹ́ n ṣẹ̀sín àgbáyé o, ẹ̀sìn pọ̀ o, ẹ̀sìn pọ̀. Ẹ̀pà yín máa ń parẹ́ ẹ̀ wá léèyàn ń ṣe yín, ẹ̀yin lẹ̀ ń ṣera yín. Ìyá Báràká, ìwọ ló ṣera ẹ̀pà bí ajé. O ò lè pẹ́ǹtì ọba oníbà léèyàn burúkú. Nígbà tí ò bá ti ṣaburú sí sàkání ẹnikẹ́ni, wọn ò lè pè léèyàn burúkú. Ìwọ gangan la máa pè léèyàn burúkú. Ìdí tèmi dẹ̀ fi pè é léèyàn burúkú ni wípé o gbé ọ̀rọ̀ ọmọ ẹ jáde. Ṣé o rí pé nínú ibẹ̀ náà o ò bẹ ọmọ ẹ o? Ọkùnrin yẹn ló ní kó máa bẹ, o ti mú òfò. Ìyá Báràká, o mú 0. Kó o bẹ oníbà látẹ̀nídọ̀tún la mẹ́jọ. Oníbà ti pajúdé, kò lè rí ẹ mọ́. Àwọn ọmọ ẹ tó yẹ kó o máa bẹ̀, kó o rọ̀ mọ́ lẹ́sẹ̀, kó o máa bẹ̀ wọ́n nítorí pé o ṣe ìṣẹ̀dá àwọn ọmọ ẹ, o ṣe ìṣẹ̀dá Báràká yẹn. Igi àkọ́ṣí ẹ̀ kì í ṣe pé ìtóbi o. O ṣẹ̀ṣẹ̀ rí fún nú ẹ, àkọ́rí ìfún nú ẹ, o wá tá dànù. Wọ́n náà pè ẹ́, wọ́n sọ fún ẹ, o tún wá ní ó dẹ́rẹ́ bẹ́ni tó ń fi ẹ́ ṣèyà kó lọ fi ṣèyà. Ìyá tèmi náà sọ bẹ́ẹ̀ rí fún mi o. Ìyá mà sọ báyìí, mo ṣáà ti mọ̀ pé ìyá ẹ̀ máa ní yẹ̀sì ìyá mi ni. Torí pé ńgbà tójú ń pọ́gún àwòdì ẹ bàrà. Mo ṣe àìsàn tó dójú ikú tán, orogún ìyá mi ni mo rí. Mo pè é ní, mo ní ẹ wá, tí mi bá kú, mo retí mo lè ṣe fún yín. Ó ní ṣé mo rántí pé orogún ìyá mi lòun. Mo ní kò sí tó ń jẹ́ orogún ní level tí mo wà. Mo níbi tẹ́ ẹ bá mọ̀, mo ní ẹ ṣàánú mi. Òun ni Ọlọ́run lò fi ṣe gàrí tìrà ni mi ò fi dòkú ńjọ́ náà. Tí n bá wá jọ ọmọ burúkú sóbìnrin yẹn, kò bá ya mi ń lè. Tó bá dẹ̀ bá ya mi, èyí tó bá ya mi ń lè gan, kí ni business mi? Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa ń rò wípé tí ẹ̀yin àtọkọ yín bá ti ń jà, káwọn ọmọ yín dá sí, ẹ má fè níbọ̀ làwọn ọmọ yẹn jẹ́. Ẹ̀gbọ́n Báràká yẹn, ọmọ alálùbáríkà ni àwọn ọmọ yẹn. Mo ṣe ìdúpẹ́ fún olórí Àìsà àti Àbíkẹ́ yẹn gidigidi gan, nítorí wọ́n tọ́ àwọn ọmọ yẹn, wọ́n tọ́ wọn yege. Àwọn ọmọ yẹn náà dẹ̀ tọ́ra wọn. Ẹ wo ọ̀rọ̀ àgbà bó ṣe ń bọ́ lẹ́nu èyí ẹ̀gbọ́n yẹn. Ó ní kọ̀ràn kí màmá àwọn máa dúpẹ́ fún àwọn ẹni yìí. Ó ní wọn ò dúpẹ́ fún wọn. Ó ní wọn fọwọ́ àwọn jóná. Ó ní wọn ò ṣàwọn níṣekúṣe. Ó ní màmá àwọn ò lè dúpẹ́ fún wọn. Ìyá Báràká, tírú ẹ bá tún kù láyé, wọ́n á fi ọ̀rọ̀ ẹ kọ́gbọ́n. Ṣùgbọ́n mo máa ń sọ kinní kan. Ìgbéyàwó kì í ṣe nǹkan tó rọrùn. Tẹ́ ẹ bá ti rí wípé sùúrù yín ò gbé, ẹrù tẹ́ bá já síbẹ̀, ẹ má ṣẹrù yín nù. Nítorí bẹ́ẹ̀ni ti rí, ọ̀la kì í rí bẹ́ẹ̀. Yálà bí kábíyèsí ṣe ń nà ẹ́ lánàá pamọ́kù, òun rí pẹ̀lú obìnrin, ìwọ náà dẹ̀ jálágídí ọkàn. Ọkùnrin tó lè pàṣẹ fún is just like ẹni tó lọ fọ́mọ ní mọ́tò tó máa sọ wípé mo rí ẹ pẹ̀lú obìnrin kan, ẹ wá nara yín títí 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 tí. Títí tó fi lọ bọ́kùnrin náà tó wá di wípé ó lọ pè ìyá ẹ̀ wípé tó wọ́n bá wá mú ẹ, òkú ẹ̀ náà máa wá gbé. Ìyá wá débẹ̀ wá dúró. Ìyá Báràká, tọ́lọ́hun bá ń ṣe oore fún ni, ló ń ṣe bí. Ọkọ ẹ tó fi sílẹ̀ nígbà tí ò sí nǹkan kan. Nítorí pé ńgbà tí ọkùnrin yìí di ọba ní gbogbo àgbà ńlá ayé mọ̀ èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan. Torí ohun tẹ̀mí tẹ̀ fi kọ́kọ́ mọ̀ wọ́n ni wípé aṣáde tí mo rí yẹn ló jẹ́ kí wọ́n kọ pé aṣáde fámílì àwọn ọ̀rẹ́ mi mà nìyí. Sọ̀rọ̀ mi yé pé ìyẹn náà dáa. Bàtà dẹ̀ tún máa rí, mo tún rí pé àjùbàrà táwọn bàbá ńlá wọn dẹ̀ ń wọ̀ láyé àtijọ́ nìyẹn. Àwọn náà pè lọ́mọ ajílàlẹ́ ẹ̀ṣọ́, ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbin. Ó tán. Ibi tó everybody ti ń recognize pé tá tún nírú ọba yìí o. Sọ̀rọ̀ mi yé. Ṣùgbọ́n báwo lọba ṣe rìn tó fi débi tó wà lénìí? Ìyá Báràká ṣoṣojú ẹ̀ ṣó mọ̀ ń pa ẹ̀. Ìrìn àjò wo ló rìn
ta lọ́jọ́ rìnrìn àjò yẹn, ta lọ́jọ́ farakóná ẹ̀, ó wá fẹ́ máa jẹ níbi tó ṣe sí ọ̀rọ̀ kó tún wá gbọ́pọlọ kalẹ̀ kó wá àwọn alámọ̀ràn àwọn tó lè bá ẹ sọ̀rọ̀ tó lè kọ́ ẹ bá a ṣe ń rìnrìn àjò ayé tí ọ̀rọ̀ èèyàn fi ń gún gẹ́gẹ́ ò ṣe yẹn, ọmọ ẹ ló wá fi ń jà, ọmọ ẹ ló wá dojú ìjà kọ, ó foníjàlẹ̀ òun gbára pẹpẹ lójú. Ìyá Báràká ó kì í ṣobìnrin gidi, ẹni tó gbé ẹ sílé lọ́kùnrin yẹn mo wà ṣọ́ọ̀pá ń bẹ lọ́hùn ni. Látìgbà tó ti kúrò lé kábíyèsí ó tí ì raṣọ oore fi bora, torí tó bá raṣọ oore fi bora ni ò ní ṣayé ẹ báyìí. Ìkọ́ nìyẹn o tún ti wá dá ọ̀tá sílẹ̀ láàrin Báràká àtàwọn ọmọ tó bí síbòmíì. Ìkan ọmọ tó bí síbì kan sọ pé Ọlọ́run máa ṣòwò náà lówó, tóun bá lówó òun máa ṣorí pé ó ti dá wàhálà lẹ̀ sáàrin àwọn ọmọ ẹ̀, ó dẹ̀ fi ọwọ́ ẹ̀ ó dẹ̀ fi ba ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́. Ṣé lórí social media tó wáyìí, orí social media ò kí ń tún nǹkan kan ṣe o. Fíù lórí social media ló máa rí ló máa sòótọ́ fún ẹ. Kínkínní báyìí ni àwọn tó kù wọ́n ṣe máa ibi tó o fẹ́ gbọ́ yẹn òun náà máa sọ fún ẹ torí pé bọ̀yì ṣeré bọ̀yì ò ṣeré bọ̀yì ń lọ ń tiẹ̀ wọn ò mọ̀ràn ẹ rí. Bó bá lè bàjẹ́ kó bàjẹ́, bó bá lè dogun kó dogun, kò kàn wọ́n àdòkí àfàdáhọ̀dí wọn ọ̀ràn ẹ ń ṣẹ́. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹ̀yin obìnrin tí wàhálà kínkínní bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọkọ, mi ò sọ relationship mi o, ọkọ, ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín, orí social media kọ́ lẹ fẹ́ wá. Nítorí pé tẹ́ ẹ bá ti gbé lórí social media wọ́n máa díìgì yín wá náwọn ń gbèjà yín ni, wọ́n máa díìgì yín débi pé ibi tẹ́yìn gbogbo ò lérò, wọ́n á tú iṣu yín kàn sàlẹ̀ kòkò. Tó o bá tiẹ̀ rí gbogbo nǹkan fi kẹ́kọ̀ọ́ ò rí ti ìyá Mohbad. Nígbà tí ìyá Mohbad dé tó bẹ̀rẹ̀ sí ní ṣe pàpàpòpò fúnra rẹ̀ lójúwèé ibi tó ń gbé, fúnra rẹ̀ ló sọ̀rọ̀, wọ́n fi lọ tú díẹ̀ tán fi lọ rí pé orí ṣokoṣoko ni, dídó ìṣekúṣe ìwà kírìnkúrìn bọ́ jáde nínú yàrá kan ẹ wọ slippers wọnú yàrá kejì kẹ máa lọ kuru jágbàsí ń bẹ. Wọ́n tún kan bẹ̀ wọ́n dárúkọ bí tó ti ń ṣe kinní náà ní Agége àbí kí náà máa ń pe àdúgbò yẹn, mi mọ orúkọ bẹ̀yẹ dáadáa mọ́. Ṣọ́rọ̀ mi yé. Orí social media kọ́, social media ìwọ̀nba kínkínní ni nǹkan tí social media máa ń tún ṣe. Kó wá ṣẹ̀ṣẹ̀ wá sọ ọmọ lórí social media tẹ́rí gbogbo wa tá à ń rí àwòrán ara wa sójú òun là ń ríra wa. Ẹ̀mí àìrí pọ̀ lórí social media, ẹ̀mí àìrí ó pọ̀ ní orí social media. Ọ̀pọ̀ nínú ẹni tó ń jáde sórí social media náà lè mọ nǹkan tójú wọn rí. Ọ̀pọ̀ nínú ẹni tó ń sọ̀rọ̀ lórí social media yìí, something is burning. Ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó wà lórí social media yìí náà lè sọ nǹkan tí ojú wọn rí. But ẹ̀yin á kàn rò pé social media you can just come up on social media, just come out on social media and start broadcasting the whole thing about your life. Pé kán lè ṣàánú ẹ, pity party kò lè ṣeé ṣe, o ò lè win. Nítorí pé àwa abiyamọ kan wà ń bí, a ò ní gbà. Ìyá Báràká ò ṣe dáadáa. Ó ṣe dáadáa. Àwọn obìnrin yẹn ọkùnrin yẹn gangan deserve ẹni tó máa rá bàbà nítorí pé ohun tó máa jẹ títí dọjọ́ ogbó ó ti wà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀. Níwọ̀ tó jẹ́ pé ó yẹ kó o máa dọwọ́ bo nǹkan ẹ báyìí, kó o máa dọwọ́ bò iṣu ẹ bó ṣe ń ta. Mo dẹ̀ wá ṣúọ̀ pé tí ọkọ tí Báràká bá fẹ́ tí ò bá ṣe rí kò ní lè mú dé ọ̀dọ̀ oníbà yẹn dèpòdépò ájà olórí àìsà yẹn. Ẹ wá wo ibi tí wọ́n ti wo góòlù kan náà. Ẹ ṣàìmọ̀ pé nǹkan kan wà ń bẹ̀. Nǹkan kan wà ń bẹ̀ pé ìyá àtọmọ tó rẹ́ ọrọ̀ ajé wọn gan lè ṣeé ṣe kó papọ̀. Yes, ọrọ̀ ajé wọn lè ṣeé ṣe kó papọ̀. Tí ìyá yẹn á máa wò pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n
Olúwa má jà fojú wa sí pàkọ́ ká máa fi pàkọ́ rìn. Ìjọ́ tọ̀dá bá ti fi ojú ẹ̀ sẹ́yìn tó ti fẹ̀yìn ẹ̀ síwájú, ìjọ́ yẹn lòpin ìrìn àjò ẹ̀ dé. Èmi ò mọ ẹni tó gbà ẹ́ lámọ̀ràn, èmi ò mọ ẹni tó bẹ́ẹ̀ sọ. Ó mú ọkọ ẹ̀, ó pèǹtì ẹ̀, àwọn èèyàn ọmọ ẹ̀ ó yàkàyàkà ẹ̀. Mo rí kan lénìí tí yẹn ń gbéṣẹ̀dá ẹ̀ ṣépè, ó lóun ṣépè fún Báràká. Báràká bẹ́tà yín. Ó lóun bú ẹ̀gbọ́n Báràká, ó ní kò gbóyìnbó. Òyìnbó tẹ́ kà tẹ́ kọ́ tẹ́ ò rí nǹkan rẹ̀ fi ṣe, tẹ́ fi wá takú sórí social media. Ẹ̀yin tẹ́ gbóyìnbó jọ lóyìnbó lọ. Ìrírí ayé ò sí fún yín, ìmọ̀ ayé, ẹ̀kọ́ ayé ò sí fún yín. Tẹ́ ẹ bá lẹ́kọ̀ọ́ ayé, tẹ́ ẹ nímọ̀ ayé, ẹ ní bú Báràká. Kí ni Báràká ṣe? Báràká ò ṣe nǹkan kan, kò disrespect yẹ, kò bú yẹ, kọ̀ràn bẹ́ẹ̀. Ìyá ẹ̀ ni ò láròjinlẹ̀. Ìyá ẹ̀ ni ó fẹ́ jẹ níbi tí ò ti ṣe. Inú ń bí ẹ nítorí pé àwọn tó bẹ́ẹ̀ tọ́mọ kọ́ ná lé ẹ kúrò lé ọkọ, àbáwọn náà lé ẹ kúrò ń bẹ̀. Ṣé olórí Àìsà ló lé ẹ, àbí olórí Àbíkẹ́ ló lé ẹ kúrò lé ọkọ? No, mi ì rò pọ́n bẹ́ẹ̀ ń bẹ̀. Mi ì rò bẹ́ẹ̀. Wọ́n bá tiẹ̀ wá bá ẹ ń bẹ̀ tó bá lọ. Ah, 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 ah. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí ẹ̀dá bá wà láyé, tí ó bá jẹ́ olójú kòkòrò, tí ò láyọ̀ ọkàn, ìyá Báràká tó bá jóbìnrin gidi, mo fi títóbi Ọlọ́run ọba ṣẹ̀rí fún ẹ. Ọba oníbà ló máa rán yàn wá bá ẹ. Nítorí pé ńgbà tó kọ̀ sílẹ̀, tó bá jẹ́ obìnrin gidi, tó dúró lórí ẹsẹ̀, tó dúró déédéé, tó stand still, tó dúró gidi, tó mọ̀ pé yes, obìnrin ló fi mí sílẹ̀. Ọba oníbà ló máa wá ẹ. But kan ran yẹn wọ ló ń wá. Nítorí pé ìrìn àbùkù ló ń rìn, ìrìn ẹ̀tẹ́ ló rìn, ìrìn ìdọ̀tí ló kẹ́sẹ̀. Òun ló fà. Àwọn tó ti wá dọ̀tí, tó ti tara ẹ fáyé, tó rò pé ó tà wọ́n fáyé, ó rí pé ò lójú tì. Ìdí nìyẹn tó fi ní kéèyàn ronú kó tó ṣe nǹkan, ó ṣẹ̀ṣẹ̀ wá ní kó máa bẹ́ẹ̀ bẹ̀ wọ́n. It's a shame. Mi ì mọ ibi tí gbogbo orú ẹ̀yin obìnrin yìí ti wà. Téèyàn bá fẹ́ fọkọ sílẹ̀, wàá ti ro méní méjì pé tí n bá lọ, òkè, kí ló máa gbẹ̀yìn ẹ o? Fausat Adépéjú. Oh, mò ń bọ̀ o. Mò ń bọ̀ o. No. Sister mi Fausat, waiting for guests. Yes. No guests, but I'm waiting. If anyone wants to come up, yeah, they should request. I'll bring them up. Bàbá rẹ̀ tó fẹ́ join, tó fẹ́ ní nǹkan tó fẹ́ contribute. Yeah, ẹ join. Sister mi Fausat Adépéjú. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ó dùn sọ bẹ́ẹ̀ ká ní kí Báràká kó please let go. But ìyá mi ó sì ń gbóná fẹlifẹli. Mo lè bá yín sọ pé lórí social media a máa bá ìyá Báràká bẹ̀bẹ̀ o. Bẹ̀ Báràká. Tí bá jẹ́ ń sọ kankan fún yín, àwọn ọmọ kan wà. Wọn kì í gbàgbé bọ̀rọ̀. Èpè tí àwọn èèyàn gbé Báràká ṣẹ́ lórí kíní yìí, ó kọjá be careful. Mi ní parọ́ fún yín. Tẹ́ bá wo ẹ̀yìn tí wọ́n ti ń ba bọ̀ kí ìyá Báràká tó bá tiẹ̀ ní kọ̀ọ̀ká àyàn lọ ṣìṣe, wọn ò gbọ́dọ̀ ní ìyàn mọ́ ọmọ téèyàn fòbó ẹ̀bì. Sọ̀rọ̀ mi yé yín? Tí àwọn Báràká bá wo bí tí ìyá yẹn ti ń bọ́rọ̀ ayé àwọn bọ̀, síbẹ̀ wọ́n yìí ń bá sọ̀rọ̀, wọ́n ń communicate pẹ̀lú ẹ̀, tó ń béèrè nǹkan lọ́wọ́ wọn, táwọn ọmọ yẹn dẹ̀ láwọn máa ń gbà lọ́wọ́ bàbá wọn tó ní a ò mọ̀. Ṣùgbọ́n bóyá àwọn ọmọ yẹn sòótọ́, bóyá wọ́n parọ́ mọ́, kò fún wa lọ́rọ̀ sọ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò fẹ́ mi lọ́rọ̀ sọ o. Nítorí wípé tí ò bá jẹ́ pé ó wá ta ọmọ yẹn sórí social media, ara ò ní ta mí. But for the fact pé ó wá ta ọmọ yẹn sórí social media, ó jẹ́ kára ta mí jù. Ó ṣe mí rí. Ṣé bẹ́ẹ̀ mi àti ìyá mi ló kù lénìí? Bàbá mi sì lọ.
àwọn orogún ìyá mi yìí ti lọ tó bá ṣe mí ní kàńjọ́ náà lọ́hùn ni tàbí kán ti fi nǹkan kan bá yé ọ̀tá mi jẹ́ ṣé ìyá mi lè jèrè ẹ̀ ni kò lè jèrè ẹ̀ but màmá mi kò tiẹ̀ ní sọ kò tiẹ̀ ní dá sí yín kò tó bá dẹ̀ wá ó kàn máa kí oníkálukú máa kí wọn máa lọ́n ti ẹ̀ ní ṣé mọ̀ pé àwọn àgbáyé àtijọ́ bọ́n ṣe ń ṣe nǹkan ṣùgbọ́n pé mi ò níyà láyé mi ò lẹ́nìkan ó ò níyà láyé ó wá ti yẹ kó o mọ̀ pé o máa sọ̀rọ̀ ẹ̀dà tún bí o ti lọ́mọ ohun tó ti lè mú ẹ tó o ti làdí kalẹ̀ tán ti bá ẹ̀sùn tó ti bímọ. A kì í kúrò nínú ayé ọmọ tá a bá bí. Olúwa má jẹ́ atẹ́ní tìkà dúpẹ́ lọ́wọ́ orí pé ò tẹ́ní tìkà. Ní gbogbo ìgbà ní kéèyàn máa bá ọmọ rìnrìn àjò. Tó o bá tẹ́ní tìkà ni àwọn ọmọ méjèèjì yẹn ò ní rí wọn wò léni yìí o. Tó o bá tẹ́ní tìkà ni irú bó ṣe ń mú ẹ kó ń fẹ́ ṣẹ̀yẹ fọ́mọ mi àwọn ọmọ tó ò tọ́jú ló fẹ́ ṣẹ̀yẹ fún. Ó fi hàn pé ó tọ́jú wọn tó o bá tọ́jú wọn sẹ́ẹ̀. Mo ń fi tí social media yìí jọ̀jì ẹ. Torí ìrora abiyamọ á mú ara ta ẹ́ ò ní gbọ́rọ̀ wọn wá sórí social media. Béèyàn bá advice ẹ fúnrú ẹ̀ ò ní dáhùn ẹ jẹ́ n tún fún yín sample kan. Nítorí pé mo bímọ ó yè púpọ̀ lọ́wọ́ mi. Tí ọmọ mi bá lọ sí school tí n bá máa jáde ó ní àǹtí kan màá ní kọ́mọ yẹn ọmọ àǹtí àtàwọn ọmọ mi wọ́n jọ máa ń lọ sí school kan náà. Màá wá ní tó bá ti ń bọ̀ láti school o yà lọ́dọ̀ wọn o kò wà níbẹ̀ o tí n bá dé látọjà màá wá mú ẹ o. Ló bá dijọ́ kan làǹtí ìbá sọ fún mi wípé àwọn ń wo móvì àwọn lọ sọ́dọ̀ àfáà kan lórílé. Báwọn ṣe wo móvì yẹn táwọn ń wo fídíò yẹn lọ́wọ́ fídíò làwọn ń wò wípé ní ọkọ àtìyàwó àwọn bíi 10 ọkọ àtìyàwó náwó ìyàwó ọkọ méjì wọ́n náwó báyìí ní àtọkọ tán. Bóun wá ń sọ fáfá yẹn pé òun náà fẹ́ ru ayé báyìí kóun àtọkọ òun náà lówó kọ́ ní àbáyé wa ni ohun ẹ̀ ọlọ́run wá ní ohun wọn pé ṣé o lè ṣe nǹkan tán ṣe. Ọlọ́run ní kí náà ṣe tí òun ò lè ṣe ó lè ṣe olóbìnrin lọ́wọ́ òun lẹ́ẹ̀mẹ́ta òun wá ní wọ́n sọ pé ṣé ó rí eléyìí ìkànnù ọmọ wọn tó kú òun náà lò ṣé ó rí eléyìí orí àkìtàn ló ti lọ́rọ́ ọmọ wá ṣé ó rí eléyìí ọmọ wọn yé báyìí ni wọ́n dẹ̀ fi kàn bẹ̀ wọ́n fi kọ́bà láti tẹ́kí gbogbo àwọn nǹkan oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́. Ṣé ó rí eléyìí òun àtọkọ ẹ̀ wọn ò lè lọ́mọ nítorí wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti fi ṣe owó ti dowó wọ́n mọ̀rẹ̀ ṣe wọn máa wà ní ọkùnrin yẹn ò dẹ̀ lè fẹ́yàwó mi mọ̀. Ó lóun wá ní bàbá irú àwọn ọmọ tó ń kú yẹn tí wọ́n ń lò yẹn pé yẹn dà wá ní ẹ̀mọ́ tẹ́ni yẹn sọ fún mi. Ọlọ́run ló mọ iye oṣù tó ti lọ sílé aláàfáà yẹn tó ti gbọ́ ló bá ní ṣé o mọ̀ pé àwọn lọ sọ́dọ̀ àfáà kan ṣá ó sọ nǹkan báyìí fáwọn mú ní kíni ló bá ní káwọn tóun wo fídíò kan lọ́dọ̀ àfáà yẹn làfáà yẹn wá ń sọ fún òun wá ní ó mọ àwọn báwọn ọkọ àtìyàwó ìbọn ṣe ń ṣe o ló bá sọ fún òun pé ṣé orí léyìí ọmọ ẹ̀ tó ṣaláìsí ìkànnà àwọn ẹ̀ tó ṣaláìsí òun náà lò ṣé orí yẹn náà ọmọ ẹ̀kan náà kú ọmọ ẹ̀yẹn náà lò ṣé orí léyìí orí àkìtàn ló ti lọ mọ́ ọmọ wá òun kàn ronú kàn ẹ́ ni pé á nígbà táwọn ọmọ ẹ máa ń ṣaláìsí ni wàá kàn ti mú kan wá ti lọ lò ó. Ṣẹ́rí bó ṣe sọ̀rọ̀ yẹn mo tún tójú wọn wò báyìí wọn wá gbójú mi ńlẹ̀ ṣẹ́mọ̀ kẹ́ wòyàn báyìí kẹ́ wá gbójú ńlẹ̀ báyìí. Bó ṣe sọ̀rọ̀ mọ́ ní ìtọ̀ ń gbọ̀n mi jẹ́ ń tọ̀ oúnjẹ tí mò ń jẹ mi ò tiẹ̀ dẹ̀ lè jẹ mọ́. Mo ní ṣàmọ̀ pé mo ti yó ṣá wàláì mo yó ṣẹ́rí pé mo ti ń jẹun yẹn ti pẹ́. Bí mo ṣe lọ pàdé ọmọ mi ń sàlẹ̀ tó ló ti ń tó táìmù tọmọ mi máa dé láti school bí mo ṣe sọ fún nìyẹn ńgbà tá a dé ta mo ní mo tẹ̀ rántí pé mo tún máa lọ bì kan mo wá sọ fún mi ní kó wọlé yẹn dáadáa tó bá ti ń bọ̀ láti school má jẹ́ rí ẹ kó gbábẹ́ o ṣáàrà máa bọ̀ nílé àti pé tó bá ti dàsìkò tó bá jáde ní school màá kúrò nítọ̀ màá máa bọ̀ látijọ́ náà títí di wákàtí bóyá ẹni tí mò ń wí bóyá wà láyé bóyá ti kú bí òmò o látijọ́ yẹn ni ìpínyà ti dé fún èmi àti ẹ̀ ẹjọ́ ta ló lè sọ reason tí mo fi ṣe nǹkan yẹn. Ìdí tí mo fi ṣe nǹkan yẹn ni wípé ẹni tó ronú ọmọ tó ti kú Ọlọ́run má jàrí kò ṣe dáadáa
tó bá lọ mú odindi ààyè ọmọ wọn máa sọ pé ọmọ yẹn ò dọ́dọ̀ àwọn ńgbà tó kúrò ní school wọn á ní ọmọ yẹn àwọn ò rí kò dé dọ́dọ̀ àwọn o àwọn ò mọbi tó wà o whereas wọ́n ti fọ̀bẹ ẹ̀yìn jẹra wọn níṣu èní nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ń wá wò pé bí mo ṣe máa pẹ́ láyé tójú mi ò ní rí ibi tó jẹ́ pé mo máa dàgbà mo máa darúgbó àwọn ọmọ tó máa dúró dè mí lọ́rùn tí mo rù oṣù 9 òǹkà sì kẹwàá inú mi bọ́dẹ̀ ṣe máa gùn rèé ẹ̀gbẹ́ mi kì í fi lélẹ̀ màá tún sùn báyìí wàhálà ni èèyàn kan wá ní kéèmí mú fóun wọn lọ fi ṣe owó mu ní látijọ́ náà mò ń ṣọ́ ẹni yẹn ni pé tí n bá rí owó tó kọjá bí ọkọ ẹ̀ ṣe ń kówó wálé tàbí bọ́ ṣe ń líìvù èmi ni máa pariwo wọn fáyé ṣùgbọ́n mo yàgò fún wọn tí n bá ti wá ta ọmọ mi nù tí n bá ti wá fi sílẹ̀ tí n bá kàn gbọ́ kí n gbọ́ kí n kàn wá jurálẹ̀ ọlọ́run má jàrí kò ṣe dáadáa ohun tó kù mí kù lénìí nìyẹn. tàbí nígbà tí ìyàwó bàbá ẹ̀ wá mu kí wá ní kó máa mu lọ èmi tẹ̀mí lọ bí iṣẹ́ mi tọmọ kúrò níléèwé tó délé tí ìyá kan dé tó lóun fẹ́ ọ kì í gbọ́mọ wèrè ìyá báràkà onídìí ló ń wẹ̀ ìwọ ló wá ta ọjà ẹ síta ìwọ ni kó o mọ bó o ṣe máa lọ tún ọjà ẹ tò nítorí ìwọ ló dànù fáyé ìwọ náà ni kó o padà lọ sílé kó o lọ ṣà orí ibi kọ́ ló ti máa sunkún nítorí mo mọ̀ ní dájú wípé oníbà yẹn mo sọ́rí gan oníbà tẹ́mi ń wò yẹn kò ń ṣẹni tó fẹ́ bẹ̀ tó fẹ́ dá ẹ lóhùn tó bá jẹ́ o ṣe lọ́nà ẹ̀tọ́ mo gbọ́ yẹn tó bá jẹ́ o ṣe lọ́nà ẹ̀tọ́ ọkùnrin yẹn ẹni tó mọ̀ máa gbọ́ràn ni bọ̀ pé o ṣe lágídí o tún wá ṣe ohun tó tọ́ yìí jọ àwórìrì ẹ̀gbádòrè àwórìrì ẹ̀gbádòrè mi ò lè sọ kòtòkú dẹ̀ ló kúrè bàbá ọmọ ló lọmọ ìyá báràkà ó kù díẹ̀ káàtó gbogbo àwọn tó lẹ rojú ẹ̀ fún tó lọ gbẹ́jọ́ bá yẹn òòrè àwọn náà wọn ọbẹ tó dáadáa wọn ọbẹ tó dáadáa òmú èèpọ̀n díẹ̀ tó ro ẹ́ lára góórógó kó tó bọ́ta ó dẹ̀ mú ó dẹ̀ fún ọ káfáyé kàn wò pé òun nìyí kò mọ́ tó ẹgbà ṣùgbọ́n àwọn ayé dá báràkà padà fún bàbá ẹ̀ torí ikú kan ò ní pa bẹ́ẹ̀ làrùn kan ò ní ṣe nǹkan ò ní ṣe kò ní ṣọkọ ẹ̀ ìyá mi Victoria ẹ̀ka lẹ́mà nǹkan ò ní ṣe báràkà kò ní ṣọmọ ẹ̀ kò ní ṣọkọ ẹ̀ kò wá ní ṣe kábíyèsí kò ní ṣe àwọn olórí tó kù náà ìwọ náà wà ní dòkú ṣùgbọ́n bó bá ṣe fẹ́ tó ọwọ́ ẹ̀ ló wà o torí pé ọwọ́ ẹrẹ ẹni báyìí la fi ń tún wà ara ẹni ṣe ṣùgbọ́n ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ya báràkà jẹ́ fún àwa obìnrin tó kù ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ pé gbogbo ìgbà tóbìnrin bá ti fẹ́ kúrò nílé ọkọ ẹ kó àwọn nǹkan tẹ ní dání ẹ yé du aṣọ ẹ yé du góòlù ara ń tà ya báràkà nítorí pé ó wò pé ohun tó yẹ kóun máa jẹ ohun tí ò tọ́ sí ẹni bí báràkà bá fún ẹ jẹ ìwọ ló bí báràkà ìwọ ló la òbú ẹ ló fi bí báràkà ẹ̀tọ́ ẹni ṣùgbọ́n nílé oníbà ìyá kan ló bó níbà ìwọ ló mọ bó o ṣe tó o jẹ́ kó rọ́ tó o bá wà tó bá wá rọ́ kò ń ṣe ìjà ṣé mọ̀ pé nígbà púpọ̀ èèyàn máa ń gbara ọmọ ọkùnrin gan máa ń gbara ọmọ wọlé sọ́dọ̀ wa ìwọ náà lè gbara ọmọ wọlé sára ọkọ ẹ pé ọmọ yín ó ń gbóná ó ṣe kò burú ọmọ mi ni mo gbé wá mo fẹ́ ṣe kinní kan fún tó bá ti pẹ́ tó o ti ń lọ tó o ti ń bọ̀ bí ilẹ̀kẹ̀dí ó ṣeé ṣe kárí inú àwọn òrìṣà jẹ́ pé méjì obìnrin ò sí láyé o ṣùgbọ́n nígbà tí wọn náà ò bá sùn tó o bá wo tó o dẹ̀ dúró déédéé gẹ́gẹ́ bí obìnrin ṣọ̀rọ̀ mi yé yín ó ṣeé ṣe kó o ráàánú gbà ká obìnrin yẹn kábíyèsí ó lè jójú ayé o kábíyèsí ìyá ọ̀rọ̀ ya báràkà yìí ẹ ṣe nǹkan kan fún wọn ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀
ó ṣeé ṣe káwọn ọmọ yẹn gan kó jẹ́ àwọn obìnrin yẹn náà máa lò fi bá bàbá wọn sọ̀rọ̀. bọ́rọ̀ ọba ṣe lọ ní lálẹ́ Yorùbá èèmọ̀ ṣe bó mọ̀ ṣe yẹ kó a lọ mọ̀ rẹ o torí wọ́n yí gbọ́mọdé bá mọ́ gbọ́ tán ó máa gbàrọ̀ ọba o àrọ́bá náà ní bàbá àtàn torí a gbọ́ pé èsì bọ́n bàbá rẹ̀ á ṣeṣe rèé èsì bẹ́ẹ̀ ṣe gbégbé ayé ọba lálẹ́ Yorùbá rè ọba níyì nígbà yíyan bàbá rẹ̀ kí wá ló fà á láyé òde òní tọ́ba tán ọ̀pọ̀lọpọ̀ ọba wá fi di yẹpẹrẹ kí ó fà á ìwọ ìyẹn olólùfẹ́ rẹ̀ ìdẹ́yìn náà bá fẹ́ sọ lórí ìbéèrè àmúwá kí n sọ̀dá rẹ̀ sábẹ́ kọ́mẹ́ǹtì kí n láìkì rẹ̀ kí n ṣe rẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún tó ṣe lọ nìyí o ọ̀rọ̀ ọba mìíràn náà tó nìyí àti ọ̀rọ̀ ọba Sẹ̀míù ọba Ifọ̀n ní Ògùn State